lọ́jọ́ ṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ kẹrìndínlógún oṣù kẹrin ọdún tá a wà yìí ó ní ẹgbẹ́ àwọn aṣíwájú ìran Yorùbá ní olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìyẹn ẹgbẹ́ Afẹ́nifẹ́re iná máa ṣèpàdé ìyẹn ìpàdé àkọ́kọ́ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ilé ìjọba orílẹ̀-èdè látìgbà tí Tinubu ti gbàjọba tó sì jẹ́ pé oríṣi ọ̀rọ̀ ọlọ́kùnjọ̀kan tó ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá ni wọ́n sọ nínú ìpàdé náà. Ẹ rántí pé látìgbà tí Tinubu ti gba ìjọba ẹgbẹ́ Afẹ́nifẹ́re kò tí ì ṣàbẹ̀wò sí ní ilé ìjọba bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ Afẹ́nifẹ́re náà ti pín sí igun méjì ìyẹn igun olóyè Reuben Fásórántì àti igun olóyè Ayọ̀ Adébánjọ tó jẹ́ pé igun olóyè Ayọ̀ Adébánjọ kò ṣiṣẹ́ fún Tinubu olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party ọ̀gbẹ́ni Peter Gregory Obi náà ṣiṣẹ́ fún ṣùgbọ́n àwọn ẹgbẹ́ kejì ìyẹn igun kejì tó ṣiṣẹ́ fún Tinubu ìyẹn igun olóyè Reuben Fásórántì àwọn ni wọ́n máa ṣàbẹ̀wò sí Tinubu láti bá a lálejò ní ilé ìjọba l'Àbújá lọ́jọ́ Tuesday ọ̀sẹ̀ tó kọjá yìí. Ǹjẹ́ kí ni wọ́n sọ nínú ìpàdé náà? Bó tilẹ̀ jẹ́ pé agbẹnusọ Tinubu olóyè Àjúrì Ngélálé ó fàtẹ̀jáde síta àti àwọn fọ́tò ìpàdé náà láti sọ ohun tí wọ́n sọ, ṣùgbọ́n agbẹnusọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re èèyàn Comrade Jàre Àjàyí ó máa fi àtẹ̀jáde àbọ̀ ìpàdé náà ó fi ránṣẹ́ sí iléeṣẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́. Ọkùnrin náà ní táwọn jọ sọ ó ní bí àwọn ṣe wọnú ìpàdé náà ojú Tinubu pọ́n omijé lérò sójú ẹ̀ ó fẹ́ bú sẹ́kún. Wọ́n nígbà tó máa sọ̀rọ̀ wọ́n ló ní àbẹ̀wò tí wọ́n ṣe fún òun náà ó jẹ́ àṣẹwẹ̀wò tó fẹ́ gba omijé lójú òun nítorí pé àwọn àgbà Yorùbá tó dúró tì òun gbágbágbá tí wọn kò dalẹ̀ àwọn ni wọ́n wá wáyé. Ọ̀nì Tinubu ń wòye pé bí ipò ààrẹ ò bá bọ́ sóun lọ́wọ́ irú ojú wo ni àwọn Yorùbá máa fi wo àwọn àgbà náà àti pé ṣé àwọn lè jọ pàdé ní ilé agbára Nàìjíríà lásìkò yìí. Nínú ọ̀rọ̀ náà nínú ìpàdé náà ìní olórí ẹgbẹ́ náà ìyẹn olóyè Reuben Fásórántì ni ló ti sọ fún Tinubu wípé àsìkò ti tó kó ṣe àtúntò ìyẹn tó lóyìnbó ń pè ní restructuring orílẹ̀-èdè yìí kó sì tún ṣe kó mú àwọn nǹkan amáyédẹrùn kó mú bá ilẹ̀ Yorùbá tó ti dé. Kódà wọ́n ní kó sọ iléèwé gíga kan ìyẹn iléèwé Federal College of Agriculture tó wà ní ìlú Kaba ní ìpínlẹ̀ Kogi wọ́n ní kó sọ di yunifásitì o nítorí pé gbogbo àwọn iléèwé tí wọ́n jọ dá wọn sílẹ̀ tí wọn kò tíì di yunifásitì lọ́dún 1963 tí wọ́n dá wọn sílẹ̀ gbogbo wọn ni wọ́n ti di iléèwé yunifásitì ìyẹn iléèwé gíga báyìí. Nígbà tó ń fèsì Tinubu ní ẹ lọ́ fọkànbalẹ̀ o gbogbo ọ̀rọ̀ àṣàtúntò orílẹ̀-èdè yìí tẹ̀ ń sọ yìí ó ní bákan náà inú orí lọ́kùnrin náà òun náà fẹ́ ṣe àtúntò orílẹ̀-èdè yìí ó ní ṣùgbọ́n kan rántí ìlérí tó ń ṣe nígbà tó ń ṣàbẹ̀wò sí ẹgbẹ́ náà ní ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo ó ní tó ń sọ ni wípé ọ̀rọ̀ àtúntò orílẹ̀-èdè tóun yóò ṣe bí ìgbà tí ọmọ tuntun bó bá ṣe ń kọ́ ìrìnrìn ni oníṣẹ́ mọ̀ pé ọmọ tuntun bá ṣe ń kọ́ ìrìnrìn yóò máa gbèsè lọ́kọ̀ọ̀kan ni oníbẹ̀ẹ́ lèèyàn gbọ́dọ̀ fagídí mu tàbí kan lójú oníbẹ̀ẹ́ bá ṣe eléyìí ọmọ tuntun náà yóò ṣubú òní eléyìí làwọn náà ń ṣe lórí ètò ààbò ètò àtúntò tó sì ní díẹ̀díẹ̀ làwọn ń ṣe kò sì sáré ṣe tàbí fi agbára àtàgídí ṣe. Tinubu tó wá ṣèlérí fún àwọn àgbà Yorùbá náà wípé ètò ààbò lórílẹ̀‐èdè yìí ó ti ń yàtọ̀ dáadáa àwọn tí ń kápá àwọn báńdíìtì àti pé àwọn yóò túbọ̀ múra sí i. Tinubu tó jẹ́ kó di mọ̀ pé oríṣiríṣi ètò inú ń gbé dìde oníláìpẹ́ yìí gbogbo àwọn tó bá kẹ́kọ̀ọ́ jáde yunifásitì tó ṣiṣẹ́ àgùnbánirọ̀ NYSC wọn tí wọn kò ríṣẹ́ ó ní owó táwọn yóò máa fún wọn lóṣooṣù tí wọn kò fi ní lọ́ọ́ máa hùwàkúwà tàbí lọ́ọ́ ṣiṣẹ́ yahoo tàbí lọ́ọ́ máa ṣe oògùn owó. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn àgbà Yorùbá yẹn ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó wá náà tó sì ní òun kò ní já wọn kulẹ̀. Lára àwọn tó tẹ̀lé olóyè Reuben Fásórántì yan lórí ẹgbẹ́ náà lọ sínú ìpàdé náà ó ní kábíyèsí ọba Olúfàlàyé Báṣọ̀run Ṣẹ̀ǹgẹ̀ Arúgbófá bíṣọ̀bù Ayọ̀ Ládìgbòlú gómìnà àná ní ìpínlẹ̀ Ògùn méjèèjì olóyè Ṣẹ́gun Ọ̀ṣọ́bà àti sẹ́nitọ̀ Gbẹ́ngà Daniel gómìnà àná ní ìpínlẹ̀ Ondo ọ̀mọ̀wé Ṣẹ́gun Mímíkò ọ̀túnba Samuel Ìbíkúnlé ọba Solomon Délé Owóníyì tó jẹ́ ọbárò ti ìlú Kaba ìyẹn ọba ìlú Kaba olúgbọ́n orílẹ̀ Ìgbọ́n kábíyèsí ọba Francis Olúṣọlá Àlàó Comrade Kòrédé Dúyìlé ọ̀nàrẹ́bù Lẹ́kan Àlàbí ọ̀nàrẹ́bù Akin Onígbìdé ọmọọba Alúngẹ́ àgbẹ̀ Akin Adémọ́lá Fọlárìn olóyè Dèmí Àlùkò olóyè Dèjì Wellington Abàgùn Kọ́lé Ọmọlólú olóyè Dárí Babárinsá ọ̀mọ̀wé Táíwò Fásórántì
ajagunfẹ̀yìntì Adékúnlé Rájí, ọ̀gbẹ́ni Abíọ́lá Adédàpọ̀ Adéyẹmí, ọ̀gbẹ́ni Ayọ̀lá Súnkànmí àti kọ́mírèdì Jàre Àjàyí tó jẹ́ alukoro àti agbẹnusọ ẹgbẹ́ náà. Àwọn tó wà pẹ̀lú Tinubu náà pàdé náà tí wọ́n jọ gba ẹgbẹ́ Afẹ́nifẹ́re lálejò. Àwọn ni olórí àwọn òṣìṣẹ́ Tinubu, ọ̀nàrẹ́bù Fẹ́mi Gbàjàbíàmílà, mínísítà fún ọ̀rọ̀ ohun àlùmọ́ọ́nì orílẹ̀-èdè yìí, ọ̀mọ̀wé Délé Aláké, olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ròyìn fún Tinubu ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà àti agbẹnusọ Tinubu olóyè Àjùrí Ngelale.